Hello? Hello, sir. Who is this? Good, sir. Mi gbọ́ ẹ. Adekunle good, sir. Ta ló fẹ́ bá sọ̀rọ̀? Ṣadé, sir. Mo ní ta ló fẹ́ bá sọ̀rọ̀? Ṣadé ni, sir. Ṣadé? Yes, sir. Ok. Ìwọ ló ti máa ń disturb ẹ̀ látijọ́ yìí. Kí ló dé? Ó ti fẹjọ́ ẹ sùn mí. Níbo ló ti rí nọ́mbẹ̀ tó ń disturb ẹ̀ látijọ́ yìí? Fún mi. Ṣé wo ò níṣẹ́ ni? Iṣẹ́ wo ni wọ́n ṣe? Artist, sir. O ò níṣẹ́ rárá? I'm musician, a máa ń kọrin, sir. Gbẹ́nu ẹ sàn. Àní kò gbẹ́nu ẹ sàn, gbẹ́nu ẹ dákẹ́. Jésù! Láyé ẹ. Kí ni mo pè é? Láyé orí ibú ẹ. Àbúfẹ́ ṣòfò ni. Mo ní kó o gbọ́dọ̀ pé nọ́mbà ọmọ mi mọ́. Mo ti mọ nọ́mbà mo ti kọ́lẹ̀. Màá report nọ́mbà fún àwọn ọlọ́pàá. What? And I will get you arrested. Mo ti mọ nọ́mbà sórí báyìí. Má pè ọmọ mi mọ́ àtọ́. Kò jẹ́ kó rí ẹ pé tí ò bá níṣẹ́ o lọ sí anywhere lọ́jà kó lọ máa gbé àwọn ẹrù mẹ́ ẹ. O gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Láyé ẹ má pè nọ́mbà mi mọ́. Tragic.